Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá fún yín, update nípa Portable ọmọ Ọlálọ́mí àti late Aláàfin Ọ̀yọ́ wife tí gbogbo èèyàn mọ̀ sí Queen Dami. Ó ṣẹlẹ̀ wípé ìjà bẹ́ sílẹ̀ láàrin Portable àti Queen Dami. So olúkálùkù wọ́n wá sọ ọ̀rọ̀, olúkálùkù wọ́n bọ́ sí online. Àríbi tí Portable ti ń sọ̀rọ̀ wípé òun gbalẹ̀ fún Queen Dami, wípé òun náwó, òun nára, pé wọ́n expect pé kó bí ọmọ fún un, pé látọdún méje tí àwọn ti jọjọ wà pé kò bí ọmọ. So ibẹ̀ náà ni àti rí Queen Dami náà tó náà ti fèsì wípé Portable pé ó fẹ́ fi òun ṣe oògùn. So gbogbo ẹ̀ náà ni ẹ máa gbọ́ lẹ́nu àwọn méjèèjì nínú fídíò wa yìí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ kọ́kọ́ bá wa subscribe, ẹ bá wa like, and then tẹ́ bá ti wo fídíò yìí ẹ comment, ẹ jẹ́ kí a mọ opinion ti yín. A lot of ọ̀rọ̀, oríṣiríṣi ọ̀rọ̀ la gbọ́ ní ẹnu Portable àti Queen Dami fúnra lára ẹ̀. So àwọn méjèèjì náà sọ̀rọ̀, so ẹ jẹ́ ká mọ opinion ti yín nípa nǹkan tí àwọn méjèèjì sọ. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ má gbàgbé láti sinmi ọlọ́wọ́ ṣé òkú ìtìlọ ìyẹn Queen Dami tó bímọ f'Aláàfin Ọ̀yọ́ tí mò ń bá wọn Aláàfin Ọ̀yọ́ tọ́mọ, because Aláàfin Ọ̀yọ́ ó ti kú kọ́lọ́ fọ̀run kẹ́wọn, ọlá wọn ni mo ṣe bá a máa tọ́mọ. Olóṣó ló ṣe kiri, èmi mo dè mọ́lẹ̀, mo fagbára tí mo ní, ògùn tí mo ní mo fi dè mọ́lẹ̀. Ìgbà kò dẹ̀ róyún ní là ń kọ́ńpléènì lójoojúmọ́ ló ń lọ láì ló ń ṣorí burúkú, ló ń ṣe ṣìnà tó fi pa Aláàfin Ọ̀yọ́, ó fẹ́ fi pa mí, ó fẹ́ balẹ̀ mi jẹ́, polygamy ló gbé wá ẹ̀ wò, ó ti sá lọ. Ọlọ́run ó ṣe o, egun olóògùn, Ọlọ́run ò ní já gbogbo olóògùn, egun olóògùn, ẹ̀jẹ̀ lẹ́jà, ó fún mi lẹ́ran jọ, bá tiẹ̀ lọ má sọ mí kéegun ẹ̀ wò, ó ti lọ o. Ọlọ́run ó ṣe o, ẹ wo létí mo gbà fún wèrè, ó ti lọ o, àdìbàdàn ló ti wá o. Ọlọ́run ó ṣe, ó ti lọ o. Orí burúkú ayé mi, mo náwó sí wèrè lára, mi kò rọ́mọ bí, Ọlọ́run ní já gbé. Ṣé rí òun rè olórí burúkú, kò ì bímọ. Olóṣó la fi pàdé. Níjọ́ tí mo pàdé ẹ̀, túsọ̀mù ni mo ṣe. Ìyẹn Queen Dami tó bímọ fún Aláàfin Ọ̀yọ́, mo jó rẹ̀. Ẹlẹ́kejì tó tún wá, ó tún mú dọ́tà ẹ̀ wá, mo jó dọ́tà ẹ̀. Ó wá ní kí n jọ pé kí n sẹ́tù pẹ̀lú òun, pé kí n síríọ̀sì pẹ̀lú òun. Mo lébi níyàwó lé o. Máa bá lémi jẹ́ o, ní kí n jọ, mo wá síríọ̀sì pẹ̀lú olórí burúkú ẹ̀wẹ̀ wọlé tí mo gbà fún. Máa ṣàlọ́ gbé ilé BOB, kò sí nìbàdàn, kò sí lọ́yọ̀. Ẹ wo, àbọ̀ olórí burúkú ni, olórí burúkú, thank God. Ẹ wo, omi kú pẹ̀lú ìyàwó mi, ó fẹ́ bá lémi jẹ́. Gbogbo àwọn ìyàwó mi tó bímọ fún mi lómi kú pẹ̀lú. Ọlọ́run ló ní kó má bá lémi jẹ́ olórí burúkú. Wá mi ò tiẹ̀ gbọ́, Ọlọ́run ó ṣe o. Èèyàn tó fògùn mú mi, mo gbọ́ pọ́n ló fẹ́ fògùn mú mi ni. Orógun okó, ó ti padà sá lọ o. Queen Dami yẹn olórí burúkú tó bímọ fún ọba Aláàfin, létà Aláàfin olórí burúkú, mo bá tọ́jú ọmọ. Ọlá Aláàfin ni mo wò mọ́ lára, òbò mélòó ló wà ń di ẹ, òbò mélòó mi ì tí ì dò. Olóyìn burúkú ẹ wo bẹ́ẹ̀dì wèrè, ẹ bá lọ wo bẹ́ẹ̀dì tí mi ní gba èsì, ó gba gbogbo ẹ̀. Olóyìn burúkú ìgbà nínú nọ́mbà ìgbà tí mo fẹ́ máa déètì ẹ̀, mo gbá fóònù ẹ̀, gbogbo àwọn tá máa wá kí Aláàfin Palace lóńdó. Kò sóhun nìkan wà táwọn ìyàwó ilé ẹ̀, àwọn ìyálé ẹ̀ gbogbo wọn, ẹ wò. Gbogbo àwọn tó máa wá ń ṣorin, àwọn olórin Palace, àwọn tó wá fíṣítì ọba lọ ti jó wọn, ogun wọn la rí inú kọ́tà tí wọn, àwọn ọlọ́pọ̀ bá. Ṣé ẹ wò, o lè pa mí bó o ṣe pa ọba yẹn o. O lè pa mí bó ṣe pa Aláàfin Ọ̀yọ́. Olórí burúkú, ẹ wo lé tí mo gbà fún Queen Dami. Olóṣó, Ọlọ́run bá ti yá ẹ jẹ́. O rọ́mọ bí 2 years. Ẹ wo lé tó gbé 2 years, o rọ́mọ bí. Ayé ẹ ti bàjẹ́ o. Ẹ lọ bá ń gbà kébi wá. Mo lọ já ṣọ́ọ̀bù ẹ̀. Àwọn olórí burúkú ni. Ṣọ́ọ̀bù tí mo gbà fún mo máa já, lẹ́ni mo máa já. Ó yá, màá já ṣọ́ọ̀bù yẹn dànù, àbúlé burúkú ni ìyá rẹ̀. Àwọn ò máa gbọ́ ọkàn, ó rí mẹ́rin ilé tó gbé, wèrè ọmọ bí. Àbókù rẹ̀ pa ẹ́, já ṣọ́ọ̀bù yẹn dànù. Ọ̀dọ́ di bímọ gan-an rí lé gbé. Já ṣọ́ọ̀bù dànù wèrè! Já ṣọ́ọ̀bù wèrè! Àwọn tí wọ́n ti bímọ, wọn rí lé gbé. Já ṣọ́ọ̀bù wèrè!
eléyìí burúkú ẹ̀yin tẹ́ ẹ bímọ fún mi ẹ máa ṣọpẹ́ o mo tún èmi tẹ́ pẹ́ lómi bímọ fún mi. ṣé ẹ rí òun rè olórí burúkú kò ì bímọ olóṣó la fi pàdé níjọ́ tí mo pàdé ẹ̀ tú sọ̀mù ni mo ṣe ìyẹn kun idámì tó bímọ fún Aláàfin Ọ̀yọ́ mo jó rẹ̀ ẹlẹ́kejì tó tún wá ó tún mú dọ́tà ẹ̀ wá mo jó dọ́tà ẹ̀ ó wá ní kí n jọ pé kí n sẹ́tù pẹ̀lú òun pé kí n síríọ̀sì pẹ̀lú òun mo débi níyàwó lé o máa bá lémi jẹ́ òun ní kí n jọ mo wá síríọ̀sì pẹ̀lú olórí burúkú ẹ̀wẹ̀ wọlé tí mo gbà fún máa ń ṣàlò ń gbé ilé pop kò sí nìbàdàn sí lọ́yọ̀ ẹ wo àbọ̀ olórí burúkú ni olórí burúkú thank God ẹ wo omi kú pẹ̀lú ìyàwó mi ó fẹ́ bá lémi jẹ́ gbogbo àwọn ìyàwó mi tó bímọ fún mi lómi kú pẹ̀lú ọlọ́run ló ní kó má bàa lémi jẹ́ olórí burúkú. ó yẹ kó jẹ́ ń dé kí n wá báyìí kí n lù ẹ́ lójú fọ́ kí n fọ́ ẹ lẹ́nu ìwọ táyé ẹ ti bàjẹ́ 2 years mo fẹ́ fún 2 years oyún bíi 4 sí 5 jábọ́ lára rẹ why tóyún fi jábọ́ lára rẹ dókódó ẹ wo olórí burúkú lọmọ náà ẹ wo ògolódé o mi ò mọ̀ tẹ́lẹ̀ ògolódé ló jẹ́ kó fọ́lò olórí burúkú gbogbo àwọn olówó ayé gbogbo àwọn alágbára ayé tó wà lórí DM ẹ ni mo dìlítì èmi mọ̀ fún lọ́wọ́ olórí burúkú kò ní ṣíṣì ọlọ́ọ̀bà tiẹ̀ jẹ́ wèrè àgbà ṣọ́ọ̀bù àṣẹ ṣọ́ọ̀bù akọ́jáde ṣọ́ọ̀bù ó kó sá lọ ilé gbogbo ẹrù ilé ó kó sá lọ olórí burúkú ó dójú táwọn fámìlì ẹ àwọn fámìlì ẹ dì àṣẹmọ̀ view orí burúkú tó ṣe lọ́dọ̀ ọba jọ́sí ó ti wá ṣe lọ́dọ̀ ọba èní o ìyẹn kun idámi orí burúkú. ẹ̀yin bá ń sìn mí mo gbé lórí burúkú sílé níjẹ́ ló máa ń fi òbò hàn àwọn èèyàn lọ́nláìn ó ń fòbò hàn àwọn èèyàn lọ́nláìn mo bá mo ká ó ní jẹ́kọ̀ọ́ ẹni tó máa ń fòbò hàn lọ́nláìn bí ẹ ṣe fẹ́ máa fi gbowó lọ́wọ́ ènìyàn ló bá sáré wá sọ fún mi ìyẹn kun idámi wípé bàbá yẹn òun ti ń fẹ́ tẹ́lẹ̀ ni ó nóbò òun lọ́wọ́ bá níyàn ìwọ ló ṣòfò ìwọ ló bu ẹ ṣòfò ẹ wò nínú létà gbé sí ó ń sẹ́ndì òbò fún yàn ó ń ṣe fídíò kọ̀ kò rọ́mọ bí tá a bá tó bá lóyún báyìí oyún ń ṣẹ́ ni àti ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ara nìkan olórí burúkú ó ní àmì house àlóyà ó lóyè àgbà ni olórí burúkú àní lifestyle tó ń lò ẹ wo èsì fún èsì ni wèrè lò ẹ wo wèrè ẹlẹ́yìn burúkú ẹlẹ́wọ̀ ṣe o studio nínú kí n fi bí ṣe studio. ẹ̀yin fáǹsì mi ó dá kí èèyàn wà responsible wo calm down mo fi obìnrin mo fi kó ọ̀rọ̀ jọ ni tóbìnrin bá lóun ò ṣe mọ́ èmi ni mo ní gbogbo property mi ẹ wo gbogbo ṣíà ẹ wo gbogbo nulẹ̀ gbogbo bẹ́ẹ̀dì gbogbo sẹ̀kúsẹ̀ èmi ni mo ní. ẹ̀yin fáǹsì mi ò gan ọjọ́ ọ̀la mi ni mo fi train ọjọ́ ọ̀la mi ni mo fi package ọjọ́ ọ̀la mi òun náà kò wá sínú ọjọ́ ọ̀la mi because kò bímọ fún mi it's not among my ọjọ́ ọ̀la yes ẹ wò èmi mo ní property mi ìwọ ọkùnrin ìwọ ra tv ra ṣíà ra bẹ́ẹ̀dì tóbìnrin bá ní gbogbo òun sílé tíjọ́ tó bá náà òun ò ṣe mọ́ ìwọ ló ní kán ẹ wò èmi ni mo ní gbogbo property mi ẹ wò olórí burúkú mo fẹ́ fi gbogbo lé hàn yìí ẹ wo gbogbo kíṣì ọ̀la ó ní kíṣì ẹ̀ ní kí ẹ wo wèrè ó ń sọ oúnjẹ ní o olóyìn burúkú. ẹgbẹ́ni ọba jọba lọ o bó bá sọ ibùkún lọ́dọ̀ ọba jọ́sí ò lè ṣe lọ́bọ̀ ọba ẹ̀ ní o ọba ẹ̀ nílé mi o ẹ wo létà àgbà fún wèrè ló bá ní kí lọ bèrè lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ wípé ikú tó pa Aláàfin Ọ̀yọ́ pé wọ́n fẹ́ obìnrin lé òun ni wọ́n ṣe pàdé kú èmi ò lè kú o bá tiẹ̀ lọ wèrè máyọ̀ bá ọdìlé kò lọlé fẹlẹ báyàwó mi sílẹ̀kùn báyìí fẹlẹ báyàwó mi ọlọ́run ní níyàwó nọ́mọ̀nọ́mọ̀ ọlọ́run ní bọ̀ orí ló mọ̀ ọlọ́run ṣe o egun eléegun mami ṣe rí bẹ́ẹ̀ bá gbé ẹja ìyẹn ẹja ẹlẹ́ja ìyẹn ẹja ẹlẹ́ja tẹ́yìn tí mo gbé fẹ́ pé egun ni mo kàn mi ò kẹ́rán ṣé kò yẹ kó bímọ ó lóyún nu lẹ́yìn o kò fi bímọ oyún anóhùn ṣe menstruation kí ló dé ṣe mo náà lóyún last month ó tún ṣe menstruation this month ayé bàjẹ́ ó dàbọ̀ ó ní kí lọ bèrè lọ́wọ́ ọba jọ́sí
ìgbé ọ̀nfẹ́yàwó léwu. díẹ̀ tí mo kúrò ní palace mo máa gbọ́ pé bàbá yẹn síkì ẹ̀yin èèyàn mi ò mọ̀ kọ́kọ́ ń pa kú Aláàfin mo ti fa Aláàfin sílẹ̀ after a year ni mo gbọ́ pọ́n no sick náà gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú èmi ò kò sí nǹkan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi irú bàbá yẹn ṣe ok bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá kú tí ò bá ń ṣogun ayé ọmọ kékeré ara mi màmá pàgbàlagbà alágbàkó ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable ò ní jẹ́yàn mọ́ lágbára Ọlọ́run ó fẹ́ fi mí ṣẹ̀sìn Ọlọ́run máa fi ẹ́ ṣẹ̀sìn ipe mo kúrò lọ́dún ẹ̀ wàá máa rí mi báyìí inú ẹ̀ máa bàjẹ́ ni èmi máa lọ sókè lókè ni mi ò ní wálẹ̀ mọ́ o mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake nílé ayé kò dẹ̀ sẹ́ni tó perfect no one is perfect o ṣùgbọ́n wọlá pé o gbomi jẹ́ lójú mi pẹ̀lú gbogbo irọ́ tó pamọ́ mi Portable ó ní jẹ́yàn mọ́ gbogbo nǹkan tó bá kó jọ á máa dàwó ni lágbára Ọlọ́run polongo ayé ó máa lù fún ẹ ó ní jẹ́yàn gbogbo àwọn ọmọ tó bí wọlá pé mi ò róbi rù ẹ Portable mi ò ẹ̀fà ṣe pé fẹ́ni kankan rí ó dẹ̀ gba omi jọ́ lójú mi ó sọ mẹ́sẹ̀gì wà bí na evidence wà ó lóhùn máa gbégbá lé mi lórí ta ló máa gbọ́rùn kan bẹ́ẹ̀ tó máa lóhùn máa dúró ó ló máa gbégbá lé mi lórí ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable lágbára lọ́wọ́ lápé mi ò lónú méjì sí ẹ látìgbà tí mo ti wà nílé ẹ ọkùnrin mi ò gun àyà mi rí wọ́n lápé wọn nìkan ló máa ń gun àyà mi Portable Ọlọ́run máa mo fi ìdájọ́ mo ti fi lé ẹ Ọlọ́run lọ́wọ́ kò sí nǹkan tí mo fẹ́ sọ ṣó ti yẹ Portable lágbára lọ́wọ́ lápé ó pa mí lẹ́kọ̀ọ́ gbomijé lójú mi lórí nǹkan tí mi ò mọ̀ wọ́n máa wá ẹ̀tì ni ó máa kúkú òjijì ni o ó fẹ́ fi mí ṣẹlẹ́yà Ọlọ́run máa fi ẹ ṣẹlẹ́yà o Ọlọ́run máa fi ẹ̀ṣẹ̀ lẹ́yà o látìgbà tí mo ti mọ bọ̀bọ̀ ìyá àǹtí kìíní sí ẹ̀yìn èèyàn látìgbà tí mo ti mọ̀ mi ò ẹ̀fọ́ lọ bá ọkùnrin mi ọ̀kadà ni mo máa ń gbé kiri ìyàwó ẹ̀ máa gbé mọ́tò kiri tí ìyàwó ẹ̀ bá ń lọ láàárọ̀ ó máa gbé mọ́tò máa gbé kan náà àwọn mọ́tò ẹ̀ èmi ò mo máa gbé ọ̀kadà mi ò dẹ̀ torí ẹ̀ mi ò sọ pé white mo ṣe ń gbọ́kadà mo ń gbé ọ̀kadà kiri ìyàwó ẹ̀ ń gun mọ́tò normal mo ti rówó rí náà ṣé mi pé mi ni mo pa bàbá ọmọ mi ṣó possible kí n pa bàbá ọmọ mi àbí o rò pé bá ṣe kú ó dùn mọ́ mi inú ṣé wọ́n rò pé tó bá yẹ pé bàbá ọmọ mi wà láyé mo máa mọ ẹni tó ń jẹ bá wà láyé ṣé mo máa dá ẹ lóhùn ni ṣé mo máa dá ẹ lóhùn ni lọ́wọ́ mi ò ṣe ó máa ṣépè fún mi mo ṣe live video lánàá àwọn ọ̀rẹ́ mi lájọ lọ ṣe advertisement ọ̀rẹ́ mi tó ń tarun mo lọ bá polówó ọjà èmi náà lọ polówó ọjà mi èmi tí mo gbé ẹ wọnú live yẹn ṣòro pé mo gàn ni tó bá yẹ pé mo fẹ́ ṣe shit mi ò ní accept invite ẹ mo gbé ẹ wọlé èpè ló bẹ̀rẹ̀ sí í ṣẹ́ fún mi ó ń ṣépè fún mi ṣé mi ò lóbìnrin ṣé náà àwọn òbí mi lè máa dùn kí ẹni tí mò ń fẹ́ tó ń gun orí mi kó máa ṣépè fún mi Portable wọlá pé látìgbà tí mo ti wà nílé ẹ ọkùnrin mi ò gun orí mi rí gbogbo nǹkan tí bá ń fẹ́ wọlá wákàtí pé Ọlọ́run pé mo lọ for peace ni èmi ni mo mọ nǹkan tí mò ń go through ẹni tó bá ní pé gbogbo nǹkan tí mo ṣe ipe mo jẹ̀bi kóhun náà kó bọ́ sínú ilé ẹ̀ kó lọ máa gbé pẹ̀lú ẹ̀ kó fèsì nǹkan tí mo fèsì yìí mo mọ̀ pé lágbára Ọlọ́run wípé lílọ tí mo fi bọ̀bọ̀ ìsílẹ̀ is for good o àti mo lọ for good ni o nǹkan tẹ́jà bá dẹ̀ máa jẹ́ láyé ó máa di òrì àbí mo sọ̀rọ̀ ẹ láì darí pẹ̀lẹ́ oníṣọ́ọ̀bù sọnù ṣé ṣọ́ọ̀bù táwọn ẹgbẹ́ ń gbà ló gbà yẹn kí nìkan tó ṣe fún mi ó ń parọ́ pé èmi ń lóyún fún ẹ oyún bàjẹ́ látìgbà tí mo ti mọ̀ ẹ́ mi ò ever lóyún àtàrọ̀ dalẹ́ rí Portable àtìgbà tí mo ti wà pẹ̀lú ẹ mi ò lóyún àtàrọ̀ dalẹ́ rí mo tún máa wọ́ díẹ̀ mọ́ ẹ̀ tóṣù kan bá ti ń dé báyìí tí mo bá ti rí period mi mo máa ní ìwọ náà kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣọ́lọ́run ò kọ́ wá pọ̀ ni pé bóyá kí ìfẹ́ kan máa bá tèmi lọ ó máa ní Ọlọ́run máa ṣe ó wá parọ́ pé mo lóyún bíi 5 ó ń jábọ́ ó yóò jábọ́ lára tèmi o ó yóò jábọ́ Ọlọ́run ò kọ́ èmi àti ẹ̀pọ̀ ni ṣó ti yẹ ẹ̀dẹ̀ bá mi bẹ́ẹ̀ tí kankan bá ṣe mí tí kankan bá ṣe mí Portable ò dáràn o tí kankan bá ṣe mí ò dáràn o because mi ò bẹ́ẹ̀ fa anything. Lovers all over the world a lérò pé ẹ wo fídíò wa láti ṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin tí ẹ bá wò ó ẹ jẹ́ kí ẹ comment ẹ jẹ́ ká mọ opinion tí yín because ẹni tó bá wo fídíò láti ṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin ẹnìyẹn ó máa understand the full details nípa fídíò tá a post bẹ́ẹ̀ ni so ẹ comment ẹ share ẹ likes
I really appreciate his support so far. So we love you all. Thanks for watching.